ẹ bá ní kìlọ̀ fún gbọ́ àwọn sọ ti gbogbo àgbáyé ń gbọ́ báyìí. ẹnu ẹ kóró gbá lẹ́nu rẹ kóró gbá lẹ́nu rẹ ìwọ Francis afọmọtọ jẹ tí ní rédíò dátà sọ lẹ́nu sápẹ̀lẹ̀ sọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ ó rí pípọ́ ojú gbogbo tí ń jẹ́ ìdílé sọ̀hún márùn-ún látọ̀kẹ́ délẹ̀ ó rí pípọ́ ojú wa. Francis Olúṣọlá ọgbọ̀n kan kò tẹ ọjà kí ni mo ronú yọba ipò tí mo kò ló àbọ̀ tí mo kankan yàtọ̀ àtẹ̀tẹ̀ rí àpẹẹrẹ sùn. à ń ké sí ìjọba bá ní wọ́n rẹ̀ à ń ké sí ìjọba ká wọ́n rẹ̀ wọ́n má rí orí àpèrè yìí sílẹ̀. olùpàtà náà ó ṣe tì látọ̀ pé wọ́n kò dé ọwọ́ tó ń sọ pé ìfọwọ́ ẹ̀jáde níbẹ̀ ló pẹ̀lú bàbá ńlá fún bàbá rẹ ni kẹjọ kí ló jẹ́ ìwọ fúlùfúlù jẹ́rọ látọ̀ wọ́n pèsè àlẹ́pẹ́ àrùn ọmọ obìnrin tí ẹ bá ṣe pé wọ́n ilé ọ̀rìkàgbé wọ́n bá wọ̀ sí káwọ̀ sí ẹni wọ́n ní. mo kí wa fún dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá jákèjádò gbogbo àgbáyé wípé ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ káalẹ́ o àwa tí ẹ ń wò lójú wòran yìí àwa ni ọmọ ọba ọkùnrin àti obìnrin tí ó ń jẹ oyè Ṣọ̀ún ní ìlú àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìdílé márààrún ohun tó gbé wa jáde òun náà ní láti wá fi ẹ̀hónú wa hàn sí àwọn ọ̀rọ̀ eléyìí tí Olúgbọ́n ń sọ sí àpèrè àwọn baba ńlá wa pẹ̀lú mi ìlú àwọn bàbá mi tí wọ́n ń bẹ ní ìjókòó yìí tí wọ́n máa fi èsì sí àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. orúkọ mi ni ọmọ ọba àyíká ọlágùtù adédáyọ̀. àwa tí àwọn òníkà nìyí àwa láti ìdílé Ṣọ̀ún tó ń gbé àpèrè Ṣọ̀ún márààrún l'Ògbómọ̀ṣọ́ láti wá fi ẹ̀hónú ọ̀rọ̀ tí Olúgbọ́n Francis tó sọ sí orí àpèrè baba ńlá wa. a fẹ́ fi ẹ̀hónú ọ̀rọ̀ wa hàn àjọ wa fẹ́ kọ̀wà fún Olúgbọ́n láti jẹ́ pé kọ́yẹ́ rí orí àpèrè Ṣọ̀ún fún mọ́. ilé iṣẹ́ àkọ́kọ́ ó ti ń di gbogbo ìgbà ó tó di pé ọjọba ní Ṣọ̀ún ti ń jẹ́ Ṣọ̀ún ní gbogbo àwọn ọba yòókù sì mọ̀ pé Ṣọ̀ún ni olórí àwọn Ológbòmọ̀ṣọ́ ìjọba gẹ́ sì mọ̀ ìjọba mọ̀ pé Ṣọ̀ún ni Ológbòmọ̀ṣọ́ àwọn ìjòyè tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n mọ̀ pàbẹ́ Ṣọ̀ún làwọn wà kálukú lọ́mọ ààyè rẹ̀ ipò Ṣọ̀ún ìsepò tó yẹn máa rí fún òkè sọ̀rọ̀ ni Ṣọ̀ún lọ rí tó wọ́n ń bàrá sí Olúgbọ́n ní gbangba wọ́n wá fi ibẹ̀ hàn wá ó fi wá jẹ́ pé wọ́n bá ti jẹun tó yó tán Ṣọ̀ún ní ọ̀nà ti ta yín àfẹ́lẹ̀ mọ́ ó sì jẹ́ kó dópin àti bẹ̀rẹ̀ rẹ̀ ìgbésẹ̀ tá a lè dépọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n bíbí ire tí wọ́n fi bí wa kò jẹ́ káwọ̀ já dà lórí ọwọ́ tó sọ yẹn láti jọ tó ti sọ ọ̀sán ti dòru fún ṣùgbọ́n wọ́n bí wa re ọmọ olówó Ògbómọ̀ṣọ́ ọmọ kò tí sọ̀rọ̀ jẹ́ Ògbómọ̀ṣọ́ àṣẹ ìdí Ògbómọ̀ṣọ́ ọmọ kò sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ òun náà ti wá ń fẹ́ ní sọ̀sọ̀ kùsọ̀ ṣé nígbà tó gbé ọmọ ìpẹ̀ tí ń ṣe sí bàbá sọ̀rọ̀ àná àbí gbogbo ẹ̀kọ́ lágbẹ́ ni bákan náà sì lórí bẹ́ẹ̀ tó jẹ́ tó ń gbà kò lọ́wọ́ ẹ̀ gbogbo wọn máa yé Ṣọ̀ún wọ́n ṣe wájú sí tí wọ́n máa fi kó Ṣọ̀ún tayín à ń ké sí ìjọba bá ní wọ́n rẹ̀ à ń ké sí ìjọba ká wọ́n rẹ̀ wọ́n máa rí orí àpèrè yìí fún mọ́ ìṣọba tó wà ń bẹ̀ ní fún tayín bí èsè orí àpèrè Ṣọ̀ún gan ìjẹ́nara ó sọ ara rẹ̀ gidigidi ó sọ ara rẹ̀ àgbọ̀dọ̀ gbọ́ wọ́n yẹn wọ̀nyẹn báyìí mọ́ tó bá tún sọ wọ́n yẹn wọ̀nyẹn yẹn à ń sọ tí gbogbo àgbáyé ń gbọ́ báyìí ọ̀sán òjò ìdílé lọ́wọ́ àwọn sójà dídá ga sí sójà Ṣọ̀ún ló lè Ògbómọ̀ṣọ́ ẹ̀ Ṣọ̀ún ló ní Ògbómọ̀ṣọ́ ara ẹsẹ̀ gbé ń ba nǹkan ju nǹkan lọ òun sá ní Ṣọ̀ún kọjá ní ìwọ́n rí fún. gẹ́gẹ́ bí ohun tí ẹni tó sọ̀rọ̀ síwájú mi bó ṣe sọ Alhaji tó jẹ́ alága ìdílé Láòyè bó ṣe sọ síwájú orúkọ mi tí mo sọ̀rọ̀ yìí ni ọmọọba Alhaji Abdulkareem Ọlátúnjí Elépa àwa láti wá kọ ìyà pẹ̀lú ẹ̀gbin tí Mr. Francis tó kọ ẹ̀ lólúgbá tó fi pa àpèrè Ṣọ̀ún láwa láti bá gbogbo àgbáláyé sọ̀rọ̀ kí wọ́n tẹ́tí kọ́ sí gbọ́. Àrá 1830 níbo lọ́wà wọ́n rí bàbá ńlá rẹ̀ níbo lọ́wà ní 1830 ìgbà tó gun Fúlàní lé wọn pọ̀ ní ìgbẹ́ sáàkín ebi wọn sábà sọ̀rọ̀ ìgbọ́nsọ̀ bíbá ni kí sọ̀rọ̀ ìgbọ́nsọ̀ tó kọ̀ lé àálẹ́ òkè lórí lọ́wọ́ ẹwà àti sábà fi sí wọ́n fi fún níbi létí bẹ́rẹ́ sàlẹ̀ yẹn ìgbà nígbà yẹn tí wọ́n ní èèyàn pọ̀ nípò rí rẹ̀ ọmọ ẹgbẹ́ ká lóyún òun tí wọ́n sọ̀rọ̀ lé nìyí
tó bá jẹ́ pé ọ̀pẹ náà díje ọmọ ọkọ ó ní wọ́n sọ fún sọ́sọ́ àtẹ́rẹ́ sọ́hùn aláàánú wọn ni tó jẹ́ ọ̀yọ́ kọ́mọ lọ́tà tó kẹ́rì sí pé òun gàgàgàdà olùpàtà náà ó ṣe tì látọ́ pé wọn kò ní ọwọ́ tó ń sọ pé kọ̀wé ẹ̀jádìjádì níbẹ̀ ni pọ̀lẹ́pọ̀ ní bàbá ńlá fún bàbá rẹ ni kẹjọ kí ló jẹ́ wọ́n fi fún ìjẹ́rọ tọ́tọ́ wọ́n pè tàbí pé àwọn ọmọ obìnrin tí wọ́n ṣe pé ilé ọ̀yìnká gbóyè wọ́n bá wọ̀n sí káwọ̀ sí ẹ̀yìn wọ́n ní tọ́ máa pa pé ẹ̀jẹ̀ nǹkan kí ló jẹ́ ayé tí tàbí táwọn sọ yìí wọ́n fi lọ́wọ́ àwọn 47 villages lọ́sàájú bọ́sọ̀ sábẹ́sọ̀ tí sọ̀rọ̀ gbà náà tó fi kálukú wọn sáyé àyàyẹ ọ̀dọ̀ rẹ̀ nìkan kan wọlé wa ìgbà tí òjò tú òun náà sáwá alọ́rẹ̀ wádẹ́ ìbálẹ̀ ìjẹ́rù ìyẹ́fà yọ ọgbẹ́ tó fọláyé ìjẹ́rù kọta sí wọ́n fún kìí ṣe pé ìjẹ́rù kìí fi pé ra rẹ̀ ní ìkànnì ìsìn ọ̀rẹ́ ẹni àfibi só lére yín yìí tẹ́ ẹ̀ bá àfibi só lóore is it possible kẹ́ẹ̀ sọ lóore yín kẹ́ẹ̀ sọ́dọ̀ ta yín tọ́ka olùgbọ́jà kọ́kọ́ sí ibẹ̀ o ní 1965 bàbá tó bí Ọ̀ṣunbádé olóògbé yìí wọ́n ọ̀dọ́ pé wọ́n jọ yẹ ìbínú rẹ̀ ló fi wọn lẹ́pẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́mọ dáko níbẹ̀ yẹn ní fi ń dáko ìgbà òkúta pẹ̀lú tìjú náà fi lọ sùkú rẹ̀ síbẹ̀ yẹn tẹ́pẹ́ nìkan lónìí tẹ́ bá fẹ́ tọ́ kankan tẹ́ fẹ́ sọ pa ọ̀rọ̀ kékeré ẹ̀kọ́ sí gbọ́sá kéyí sẹ́ni dẹ́rẹ̀ mọ́ ni èyí ọ̀dà lúrù yìí ibi tí wọ́n fi sí bíbá yìí ẹ̀ẹ́dà òkè lẹ́ni jẹ́ ní alẹ́ ló kọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ tẹ́tì yìí kùtì wọ́n dé oyè tí ọ̀tọ̀ sí ọ wọ́n fi ọ́sọ́ ní kíní ọ̀gbọ́n ọjọ́ kíní kan ìsọ̀húnwò ẹgbẹ́ akọ́lọ́ gbá lẹ́nu rẹ̀ ìwọ Francis asọ́mọ́tọ́ jẹ́ àwọn tó jẹ́ fámìlì kan ní dúkìá ìgangan pàpà ẹgbẹ́ ọ̀tí ọmọlẹ̀ ni nígbà bàbá tàná bẹ ẹni tó ẹkọ́ jọyè ebi owó ni wọ́n fi rà ìwọ náà wá dé òṣèlú kínáṣẹ́ pẹ̀tẹ́ ẹsẹ̀ tẹ́lọ ìrẹ́lọ́dọ̀ ìjọba tó fi ọ́ síbẹ̀ ọ̀dọ́ àwọn pẹ̀lú kò tí bò sí jẹ́ táà ní wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yin náà dáadáa tẹ́ ìwúlò tẹ́ ìní lárí ẹ máa gbàgbọ́ ayé nìkan ìyókù ẹ máa gbọ́ngbọ̀ báyá. ó kí ọ̀rọ̀ àwọn bàbá mi méjèèjì tẹ́ fi sọ ní kí wọ́n lẹ́yìn Francis Olúṣọlá ọgbọ̀ọ̀ká kò tẹ ọjà kí ni máa ronú tẹ́bà pé o ti mú kòló àbọ̀ o ti mú kẹ́kẹ́ lọ́tọ̀ àtẹ̀tẹ̀ rí àpẹẹsẹ̀ tọ́wọ́ ṣe lé lọ́rẹ́ ni fẹ́ẹ́kálì ìṣẹ́gbẹ́ rẹ̀ ọ̀rọ̀ tó wà sọ̀rọ̀ òmùgọ̀ ọ̀rẹ́ tí ò ní láàkáyé àkáyé rẹ̀ ti sọ nù àsìkò sítórì rẹ̀ gbàtọ̀ ń bẹ́ lóyìn àgbọ̀ sítórì rẹ̀ gbàtọ̀ ń bẹ́ lóyìn bò ìlédè tí kájọ ṣe lọ́rẹ́ nídìí kájọ sọ ọkọ̀ ọ̀rẹ́ lọ́yìnbó ọkọ̀ ga láti kọ́ rí àpẹẹsẹ̀ fún tààyàn láyé ọ̀rọ̀ gbà lẹ́nu rẹ̀ àwọn òmùgọ̀ náà tẹ́jọ́ kò tí ò fẹ́ ń gbọ́dọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ká mọ̀ tẹ́yẹ tó yẹ ká pọ̀ lẹ́nu mọ́ ọ̀ pọ̀ lẹ́nu mọ́ ọ̀ká wa sọ̀rọ̀ ó pe gáàdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè ká ṣe gbàtọ̀ ń bẹ́ lóyìn ìdí gáàdì náà lọ sábà ìdí gáàdì lọ sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ìwọ ìbò àbúrò tèmi tó pè ní kájọ sẹ́gbẹ̀ ìbò gbogbo sórí ẹ̀ làmọ̀ gbogbo sórí rẹ̀ pátá èmi ọ̀yẹ̀ lọ́kẹ́ ọ̀gáyàtú ọmọ Ọlájídé Ọláyọdé ìmọ̀ sọ̀rọ̀ ọmọ Ọlájídé Ọláyọdé tẹ̀jọ ṣe ìjọ ìbò lọ́ọ́ bèrè níwò kọ́lọ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó gbọ́dọ̀ rí sọ́ọ̀fì mọ́ láìláì. Francis Olúṣọlá Àlàó ọmọ ilé ẹ̀ṣọ́ lóṣùpá lọ́wọ́ gba oyè olóyè jẹ ọyẹ ni gbogbo kó dín wàrún kọ̀yà àtọ̀lé kìí ṣe ẹnu ìyẹn pọ̀rípọ̀rí bàbá ńlá bàbá rẹ ló ti yẹ kí wọ́n máa gbọ́ ìbàjẹ́ àpèrè sọ̀wọ́ fún gbọ́tọ̀ láì ṣùgbọ́n kò tọ́ mi lójú fọ́ fún bàtọ́ jẹ́ pé òkú mọ̀tàn ilé bàbá rẹ fẹ́ ti bí ọ débi pé wà á mọ̀tàn ilé tó ti lọ gba oyè wọn jẹ ṣùgbọ́n àwọn tó ní lárí ń bẹ lórí Olúgbọ́n àwọn tó lóye àwọn tó ní lárí ni làwọn fi ń ṣe gìdàgìdà láti jẹ́ ó ti wá bá dójú ẹ̀ lọ bẹ̀rẹ̀ dáadáa látàyébáyé ìran sọ ní Olúgbọ́n máa ń sìn Olúgbọ́n òrìṣàfàyọ̀ òun lọ́wọ́ pé àwọn bàbá ńlá bàbá tiwa pé kádàkùn wọ́n dá oyè padà síbi tí igbó wà lónìí o gbogbo Olúgbọ́n ti jẹ láyé pátápátá òkè lórí wọn jẹ́ sí lọ́dọ̀ àrẹ àgbà tó fẹ́ wá so nígbà àwọn sì dé tọ́jọ́ pẹ̀tò kọ́lọ̀ ọba kó kú sànú wa ni níbi ìjọba bá gbogbo ẹ̀jẹ̀ dé mẹ́nu ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan ó gbé nǹkan fún ló sọ ọdẹ ibi kẹtàkẹtà tó ń ṣe ó fún délé à ń fi ọ̀hún wá hàn sí ọ kí ni ẹlẹ́dàá dátọ̀ sọ lẹ́nu sápẹ̀rẹ̀ sọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ ó rí pípọ́ ojú gbogbo tí ń jẹ́ ìdílé sọ̀hún márùn-ún látòkè délẹ̀ ó rí pípọ́ ojú wa
orí pé ilé tí máa ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ní o nígbà tó ọmọ àlè ṣe é dàgbà ní ìsìn inú bí wọ́n dàgbà tó ṣe wáyé o wọ́n délé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọlá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó bí tá a jókòó tá à ń sọ̀rọ̀ ojúlówó ọmọ tààràtà ni wá àwọn òṣùgbó oyè olóyè jẹ oyè olóyè tó gbajẹ ní tí ọ̀ká àti tó fi ṣe dandan tó ṣe yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ́ ọmọ bá kàdé nù yọ orí pé àríkèsì ṣe ti bá o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwé ń bọ́ lọ́wọ́ wa tá a lè fi bákàrà ọ wọ́n ilé ìtàn ṣe yìí à ń fi ẹ̀wọ̀n hàn lásán lélẹ̀ níjọ́ tó a bá tó rí kàtàkàtà báyìí pẹ̀lú rẹ níjọ́ náà ọkọ̀ jẹ́ pé tí ń bọ̀ wá ni pé owó jẹ́ ká máa kọlu àwọn tí ò yẹ ká kọlu lórí ọ̀rọ̀ ìdílé Olúgbọ́n so bàbá tí wọ́n ò sí tẹ́lẹ̀ bàbá wọn ò sì wọlé olé bàbá wọn ò tẹ́lẹ̀ kò sì wọlé olé o bàbá kọ́lá àbá lọ fún àtàjọ́ rẹ̀ pé ẹ mọ́ta lólè o ẹ̀sìn mọ́ta lólè tẹ́ ẹ bá ṣe tẹ́ bá déwájú mi ò ní wà lẹ́yìn o ebi òun lólè ni wọ́n ń tà pé òun lólè sọ́bà ni wọ́n sọ́bà kiri ni wọ́n yìí ṣé wọ́n wá kiri ṣíṣe nu nígbà ọba sì mú owó tó bá tún mọ́ra rẹ lórí tán àwọn ẹ̀tọ́ ọmọ ìjọba lé lórí túlù rẹ sórí ó ti kúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó ti tú àwọn ẹ̀tọ́ ọmọ ìjọba lé lórí. ẹ bá mi kìlọ̀ fún gbọ́ àwọn sọ sí gbogbo àgbáyé ń gbọ́ báyìí àgbẹ̀ wa fẹ́ kọ́yà o ẹni tí ó jẹ oyè kóyè gbogbo àgbáyé káwọn pé tìtà títà ni ọmọ pa tó bá yẹ pé ẹni wọ́n bí ire ni yóò mọ̀ rí ọba tó jùlọ fún yóò mọ̀ rí ọba tó jùlọ fún tó bá jẹ́ ẹni ẹbí ire tí sì ń hùwà re típìlẹ̀ rẹ̀ sì dáa tí yóò mọ̀ rí ọba tó jùlọ fún imperial majesty ọ̀yàtọ̀ fún his royal highness ṣé nǹkan ojú nǹkan lọ torí náà lórí ọjọ́ òpin àtìbẹ̀rẹ̀ rẹ o ọjọ́ òpin àtìbẹ̀rẹ̀ rẹ o Francis Olúṣọlá kó sọ ara rẹ̀ gidigidi tó bá tó dán wò ẹni òkè sáà tí ìbá lọ àbí àyíká lè tí ìbá àti sọ ọ̀sán ó dòrú mọ́ lọ́wọ́ à ń sọ fún gbogbo àgbáyé báyìí ká kìlọ̀ fún o